ibi tí ayé yìí máa ń lọ kò máa kan tí ẹ̀ wá fẹ́ yé èèyàn mọ́. Sáyé ò ti máa lọ sópin báyìí. Ṣáyé tó ti gbọ́ ọmọ ọdún 15 tó lọ ra ọṣẹ ètùtù ọlà ó lóun fẹ́ tètè lówó ní kíákíá. Mo jókòó ńgbà tí mo gbọ́rọ̀ yìí mò ń bira mi léèrè, báwo lọmọ yìí ṣe mọ tí wọ́n ń pè létùtù ọlà? Báwo ni ọmọ yìí ṣe mọ tí wọ́n ń pè ní ọṣẹ bìsàbìsà pò ń tètè fẹ́ lówó? Ìbéèrè tọ́pọ̀lọpọ̀ èèyàn ń béèrè rèé o. Bó ló ṣe wá jẹ́? Ẹ̀yin èèyàn, ibi táyé mọ̀ ń lọ ò mọ̀ yé ni mọ́, kódà eléyìí ó gbẹnu tán. Ẹ̀yin èèyàn, bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ 3 oṣù karùn-ún nínú ọdún tá a wà yìí, ó mọ̀ láriwo mọ̀ gba orí íńtánẹ́ẹ̀tì kan tí gbogbo àwọn èèyàn ń pariwo. Kí ló fa ariwo táwọn èèyàn ń pa? Kí ló fa ìtara abiyamọ tó gba gbogbo ayé kan nígbà yẹn? Ó mọ̀ ní ti ìyá arábìnrin kan tó mọ̀ pariwo pé ọmọ òun tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga Babcock University tó wà ní Ìlísàn, Rẹ́mọ nípínlẹ̀ Ògùn, pé òun mọ̀ ti wá ọmọ wọn ò rí. Òun pe nọ́mbà ọmọ, nọ́mbà ò lọ. Nìyá bá bọ́ sórí Facebook ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé Babcock University, ẹ bá ń wá ọmọ mi o. Ẹ bá ń wá ọmọ mi. Báwo la ṣe máa fọmọ sábẹ́ yín? Tẹ́wàá máa sọ sítórì pé ẹ̀ mọ ibi tọ́mọ lọ. Babcock kì í ṣe iléèwé ìjọba, private university ni, níbi tó ti jẹ́ wípé ìdáàbòbò tó péye ó yẹ kó wà fọmọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ níléèwé náà. Bó ni ó ṣe wá jẹ́ táwa wá ọmọ tì tẹ́ mọ́ sọ fún wa wípé ẹ̀ mọ ibi tọ́mọ lọ? Eléyìí ló mú kí gbogbo àwọn èèyàn lórí Facebook kí wọ́n mọ share update tí ìyá ọmọ yìí tó fi síta wípé àwọn ń wá o. Ara bí a mọ́ ta gbogbo àwọn èèyàn ti kánra làwọn èèyàn ni wọ́n fi ń pín fídíò yìí káàkiri. Bí wọ́n ṣe ń pín sórí Facebook ni wọ́n ń pín sórí WhatsApp wípé à ń wá ọmọ kan. Kí lorúkọ ọmọ tá à ń wá? Ọládipúpọ̀ mọ̀ ni, síwájú ọlá, wọ́n lòun là ń wá o. Kódà ìtara ọmọ tí ìyá yìí ń wá ó gbé lọ sí Babcock University pé bó la ṣe fi ọmọ sílé ìwé yín tá à ń san owó rọ̀gùnrọ̀gùn lórí ẹ̀ tọmọ wa dàwátì. Ìyá faraya wípé ẹ̀yin aláṣẹ Babcock University, ẹ bá ń wọ́ ọmọ mi, ẹ bá ń wá. Gbogbo ayé wọ́n ń kẹ́dùn, gbogbo ayé ń sọ̀rọ̀ wípé Ọlọ́run yóò ṣe ní rírí. Àwọn abiyamọ ń fìtara wọ́ ọmọ káàkiri gbogbo ìlú. Ó lágbára o. Ṣùgbọ́n ńgbà tó yá, lẹ́yìn bí ọjọ́ bíi mélòó kan, láriwo mọ̀ tó gbòde kan wípé wọ́n ti rí o, Ọládipúpọ̀ síwájú ọlá, wọ́n ti rí gbogbo inú abiyamọ dùn, gbogbo látọkùnrin àtobìnrin ni wọ́n ń yọ̀ wípé Ọlọ́run mọ̀ ṣeun o tí wọ́n rí láàyè tí kì í sòkú ẹ̀ ni wọ́n rí. Ẹ ti mọ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwọn ìlú wa tí wọ́n sọ pé ń wélé yìí tí wọ́n pẹ́ tó bá máa rí bí kan sọ wípé ibi tí wọ́n sin òkú ẹ̀ sí ni wọ́n ti lọ wú àbí wọn ò rí mọ́. Ṣùgbọ́n eléyìí Ọlọ́run ṣe ní rírí, eléyìí mú kínú àwọn èèyàn dùn. Ṣùgbọ́n ńgbà tó yá tó bí ọjọ́ bíi mélòó kan, àwọn èèyàn ń béèrè lọ́wọ́ ìyá ọmọ tó wá sórí íńtánẹ́ẹ̀tì wá kéde páwọn ò rọ́mọ wípé ibo wa lẹ ti rí Ọládipúpọ̀ síwájú ọlá. Ìbéèrè táwọn èèyàn ń béèrè nìyẹn. Ṣùgbọ́n ńgbà tó yá, ìyá ọmọ náà jáde síta láti fi tó àwọn èèyàn létí wípé ọmọ àwọn, ìkan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n jọ jẹ́ classmate nígbà tí wọ́n wà ní secondary school, òun mọ̀ ló bá wọn rí. Inú àwọn èèyàn dùn pé Ọlọ́run sáà ṣeun àrí Ọládipúpọ̀. Everybody dẹ̀ move on, oníkàlùkù ń bá ìgbé ayé rẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, òótọ́ ọ̀rọ̀ padà fojú hàn wípé ìkan nínú àwọn ọmọ tí wọ́n jọ jẹ́ akẹ́kọ̀ọ́ ní Babcock University tí ọmọ yìí lọ sílé ọ̀rẹ́ ẹ̀, ìyá ọmọ yẹn ló lòun worí íńtánẹ́ẹ̀tì lòun rí wípé wọ́n ti ń pariwo pé wọ́n ń wá ọmọ yìí. Ìyá ọ̀rẹ́ ẹ̀ yìí gangan ló wá pe àwọn ẹbí Ọládipúpọ̀ wípé ọmọ tẹ́ ẹ mọ̀ ń wá, ọmọ ló mọ̀ wà ń bì, kó tó di wípé wọ́n lọ mú Ọládipúpọ̀. Ṣùgbọ́n ńgbà tó di ọjọ́ 15 nínú oṣù karùn-ún bákan náà lọmọ yẹn bá mọ̀ gba ilé ẹ̀kọ́ lọ wípé kò ń lọ resume padà. Gbàrà tó délé ẹ̀kọ́, àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ilé ẹ̀kọ́ Babcock University wọ́n wò wípé ọmọ Ọládipúpọ̀ káàbọ̀, inú wákàtí ẹ̀dùn tá a tún rí ọ. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? Àwọn aláṣẹ nílé ìwé náà pe ọmọ náà, wọ́n ń bi ní béèrè pé Ọládipúpọ̀ bó ló ṣe wá rìn? Wọ́n ní wá dá wa lóhùn,
nítorí wípé ká lè mọ ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá kù sí, bóyá ètò ààbò tá à ń ṣe nílé ìwé ni ò múnádóko àti àwọn ọ̀nà tá a tún lè gbà láti fi lè máa dáàbò bo gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ìwé wọn. Eléyìí gan ló mú wọn pé Ọládipúpọ̀ síwájú ọlá wípé kó wá ṣàlàyé bó ṣe rìnrìn ẹ̀. Ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ìwádìí tí wọ́n ń bi ọmọ léèrè bó ṣe rìn, ó jẹ́wọ́ àwọn ìrìn kan, kódà síwájú ọlá fúnra ẹ̀ ó sọ ó ní wípé òun mọ̀ọ́mọ̀ jáde ni o nílé ìwé láì sọ fẹ́nikẹ́ni, kódà wọ́n ló disguise bí àṣà àwọn ilé ìbò ó sì wá lọ gba ibi géètì ti ilé ìwòsàn ìyẹn teaching hospital ti Babcock University, wọ́n níbẹ̀ ló gbà jáde tó sì jẹ́ wípé àwọn èèyàn ò fura pò ní nídìíwé tó sì jẹ́ wípé ó disguise. Wọ́n wá nígbà tó jáde ibo ló gbà lọ, ó ní òun lọ síbì kan ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe ọṣẹ ètùtù ọlà. Wọ́n wá bi léèrè ọṣẹ ètùtù ọlà, kí ló mean by ọṣẹ ètùtù ọlà? Ó ní òun fẹ́ lówó ni, òun fẹ́ tètè lówó, òun sì kó owó lẹ̀ ìyẹn 100,000 naira lòun fi ra ọṣẹ bìsàbìsà ọṣẹ àti lówó. Ọ̀rọ̀ kan sì ti kọ́kọ́ jáde lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ tí wọ́n ti kọ́kọ́ bi àwọn òbí ẹ̀ léèrè, bí ìyá léèrè wípé ọmọ yín ọṣẹ àwọn rọ́ṣẹ lọ́wọ́ ẹ̀. Ọlọ́mọ sọ wípé ìyá ń ló fóun lọ́ṣẹ láti lè pa àwọn kúrákùsà tí ń bẹ lára òun, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ìyá nírọ́ ni ó pa o, òun ò fún lọ́ṣẹ o, ṣùgbọ́n ọmọ náà padà jẹ́wọ́ torí pé ọ̀rọ̀ méjèèjì ó ti takora wọn. Wọ́n tó bi ọmọ síwájú pé bó o ló ṣe rìnrìn rẹ̀. Ibẹ̀ làṣírí tún ti tú wípé ọ̀dọ́mọdékùnrin yìí ó tún lọ yá owó lórúkọ ẹlòmíì tó jẹ́ stúdẹ̀ǹtì. Ṣé ẹ mọ̀ tí wọ́n ń pè ní impersonation? Wọ́n ló impersonate ìkan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti lọ sí àkáǹtì, ó sì yá owó rọ̀gùnrọ̀gùn ìyẹn 500,000 naira. Nínú ìwádìí náà làwọn aláṣẹ iléèwé ni wọ́n tó discover wípé síwájú ọlá fóònù tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tún tà á. Wọ́n ló kàn tiẹ̀ ti kọ́kọ́ sọ wípé bàbá ń lo fóònù láàyè ló approve ẹ̀ pé kò ń lọ ta fóònù. Fóònù ọwọ́ ẹ̀ tó tà yìí ni ò jẹ́ kí ìyá ó lè ní àǹfààní láti bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ lórí fóònù torí pé ó ti ta fóònù. Torí nígbà náà ìyá kọ́kọ́ sọ̀rọ̀ pé òun pe fóònù ẹ̀, fóònù ò lọ, láì mọ̀ wípé síwájú ọlá ti ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo àwọn àṣírí yìí ó padà tú. Ìgbà tó tú, inú àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ilé ìwé inú wọn bàjẹ́, ọkàn wọn ò dùn látàrí wípé àwọn ní òfin tó ń ṣàkóso iléèwé, ó ní òfin táwọn ọmọ iléèwé tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ iléèwé, tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti tàsẹ̀ sáwọn òfin yìí ó nírú ìjìyà tí irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ó dojúkọ. Eléyìí gangan ló wá mú kí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nílé ẹ̀kọ́ náà wọ́n ka gbogbo ẹ̀sùn ọ̀hún, wọ́n kà á, wọ́n ní Ọládipúpọ̀ síwájú ọlá wọ́n ní ó parọ́ o, àṣírí tú o nígbà tí àwọn ń ṣe investigation wípé ó mọ̀ọ́mọ̀ jáde fúnra ẹ̀ deliberately ni o, pé kì í ṣe pé wọ́n tàn án, fúnra ẹ̀ ló mọ̀ọ́mọ̀ jáde pé òun lọ ra ọṣẹ dúdú, ọṣẹ bìsàbìsà, ọṣẹ tí òun ó wẹ̀ tí òun ó fi tètè lówó, ó lòun lọ ra ọṣẹ yahoo ló lòun lọ fi 100,000 naira lòun fi rà. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ìgbà tí yóò di wípé wọ́n ń wá Ọládipúpọ̀ yìí, ìyẹn lọ́jọ́ 28 nínú oṣù kẹrin gangan láriwo ọ̀hún kọ́kọ́ sọ tí wọ́n ti ń wà lábẹ́lé. Ṣùgbọ́n ìgbà tó wá yá o, ìgbà tó wá di ọjọ́ 15 nínú oṣù karùn-ún, kódà ojú ń tìyá ìyá ò mọ ohun tí ó ṣe, ìyá ò lè tẹ̀lé ọmọ lọ léèwé ni bàbá ṣe tẹ̀lé ọmọ lọ léèwé kó tó di pé investigation bó ṣe lọ ra ọṣẹ bìsàbìsà, bó ṣe lọ ra ọṣẹ yahoo láti lè tètè dolówó ọ̀sán gan. Ó lágbára o. Ẹ̀yin èèyàn, ibo láyé ń lọ? Bó o lọ́mọ ọdún 15 ti ṣe mọ̀ wípọ́sẹ̀ kan wà tí wọ́n máa ń wẹ̀ kéèyàn ó lè lówó kíákíá. Kì í wá tún ṣèyẹn nìkan. Wọ́n lọ́mọ yìí, wọ́n ní ó ta fóònù, wọ́n ló lọ fi orúkọ olórúkọ fi sí àkáǹtì fi yáwó lórí àwọn online app. Wàá mọ̀ tí wọ́n ní wọ́n fi ń ṣe, wọ́n ní tẹ́tẹ́ ní kùrà, àmọ́ ta tẹ́tẹ́, ó ta fóònù, ó fi ta tẹ́tẹ́, ó ṣà ń ṣe gbogbo àwọn ìwà yìí lóríṣiríṣi. Lẹ́yìn ìgbà tí àwọn ọ̀gá iléèwé Babcock tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn tán,
wọ́n bá pinnu wípé ṣùgbọ́n ìgbà tó di ọjọ́ 4 nínú oṣù kẹfà tá a wà yìí nílé ìwé ni wọ́n gbé àbájáde ìwádìí wọn jáde o tí wọ́n sì kọ lẹ́tà ọ̀hún gbọ̀nràngbọ̀nràn níbi tí wọ́n ti sọ wípé àwọn ti dá ọmọ ọ̀hún dúró láti jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ìwé àwọn. Wọ́n làwọn dá dúró, àwọn lé kúrò nílé ìwé àwọn tiẹ̀ wọ́n lé kúrò nílé ìwé, wọ́n ní kì í sọmọ nílé ìwé àwọn mọ́. Kódà wọ́n kàn tiẹ̀ sọ, wọ́n ní pẹ̀lú gbogbo wà tíya ọmọ yìí tó ti kọ́kọ́ wù, pẹ̀lú bó ṣe kọ́kọ́ dráàgì Babcock University àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ti sọ, àwọn aláṣẹ ní látàrí ìwà dáadáa tí bàbá ọmọ ọ̀hún wù, àwọn ò ní gbé wọn lọ ilé ẹjọ́ ni wọ́n ṣe gbójú lórí ọ̀rọ̀ pé a gbé wọn lọ ilé ẹjọ́ àbí a ní gbé wọn wọlé ẹjọ́, torí wọ́n sọ wípé ìgbà tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ níyà ọmọ ọ̀hún sọ tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n torí ìwà ọmọlúwàbí tí bàbá ẹ̀ wù wọ́n ní wọn ní gbé lọ ilé ẹjọ́. Ẹ̀yin abiyamọ, àwa máa sọ eléyìí láti bọmọ yìí lórúkọ jẹ́ tàbí láti bà àwọn òbí ẹ̀ lórúkọ jẹ́, ṣùgbọ́n àwọn bàbá wa sọ nǹkan kan wípé eégún tó bá ti jáde ó ti kúrò láì wò ó. Nínú ayé sẹ́mẹ́wàá ń ṣẹlẹ̀, ó bẹ́tà ká fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n ju kán fọ̀rọ̀ wa kọ́gbọ́n lọ. Eléyìí ló wá dífá fún gbogbo ẹ̀yin òbí lọ́kùnrin àti lóbìnrin. Ẹ bójútó àwọn ọmọ yín. Bó o lọmọ ọdún 15 ti ṣe mọ tán ń pè lọ́sẹ̀ bìsàbìsà, ọ̀sẹ̀ yahoo, ọ̀sẹ̀ ògùn owó. Àìkàn tí ẹ mọ̀ yí àwọn ìwàkiwà tí wọ́n kà á lẹ̀ pé ọmọ yìí ń wù nínú iléèwé, wọ́n ní oògùn olóró náà ètò ń tà. Oríṣiríṣi àwọn ìwà tí ò yẹ ká bá lọ́wọ́ ọmọlúàbí, ṣùgbọ́n bó o lọmọ yìí ṣe rí gbogbo àwọn ìwà burúkú yìí, ibo ló ti kọ́, ta ló kọ́ pé wọ́n ń ta tẹ́tẹ́, ọmọ ọdún 15, ta ló kọ́ pé wọ́n ń ta drugs, ọmọ ọdún 15, ta ló kọ́ pé wọ́n ń wẹsẹ̀ bìsàbìsà. N ta fi ń pariwo rè pé ẹ̀yin òbí, bàbá, ìyá, alágbàtọ́, ẹ jẹ́ á bójútó àwọn ọmọ wa. Ẹ jẹ́ á bójútó àwọn ọmọ wa. Àwọn ọmọ wa ò ní yàyàkuyà, wọn sì ní pa wá lẹ́kún. Àwọn ọmọ wa wọn ní di orísun ìbànújẹ́ fún wa láṣẹ Èdùmàrè. Àdúà mi sí Ọlọ́run Olódùmarè fún Ọládipúpọ̀ síwájú ọ̀la ni wípé Ọlọ́run yóò yí ayé ẹ̀ padà sí rere. Ọlọ́run yóò fọwọ́ tọ́ lọ́kàn. Ọlọ́run yóò yí padà sí rere. Yóò yanjú. Ṣùgbọ́n àwa òbí a ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe. Ẹ jẹ́ á bójútó àwọn ọmọ wa. Ẹ jẹ́ á máa bá wọn sọ̀rọ̀ from time to time. Ẹ má gbàgbé, ẹ jẹ́ kí wọ́n rí nǹkan rere kọ́ lọ́wọ́ wa. Ẹ jẹ́ á mọrú àwọn ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rìn. Ẹ̀gbọ́n táwọn eléèbó sọ ni, wọ́n ní show me your friend and I will tell you who you are. Ẹ jẹ́ á mọrú àwọn ọ̀rẹ́ táwọn ọmọ wa ń kó kiri. Ẹ̀yin ẹ wo ohun tí ọmọ yìí tó kó bá àwọn ẹbí báyìí. Ṣùgbọ́n mo gbàládùá Ọlọ́run yóò yí ọmọ yẹn padà, yóò sì yàn án rí láṣẹ Èdùmàrè. Èmi kàn ní kí n fi tó ẹ̀yin èèyàn létí ni pé nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀, ọmọ ọdún 15, ọ̀sẹ̀ bìsàbìsà. Sọmọ tí yín náà ti máa wẹsẹ̀ bìsàbìsà. Sọmọ tí yín náà ti di yahoo. Tó bá ń sọ pé yahoo plus ni o, gbogbo wọn ni wọ́n ń wẹsẹ̀, kọ́lọ́hun kó kó wa yọ. Ọmọ wa ò ní dìdàkudà o. Èmi kàn ní kí n fi léyìí tó ẹ̀yin èèyàn wa létí, ká sì tó fi kọ́gbọ́n, ká fi ṣíra wa yín yè wípé gẹ́gẹ́ bí òbí àti alágbàtọ́ a ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe. Yóò dáa fún wa o, yóò dáa fẹ́yìn náà o. Ọmọ yín ò ní yàyàkuyà, ọmọ tiwa náà ò ní yàyàkuyà. Gbogbo àwọn ọmọ tán sì ń ṣe pátá lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run Olódùmarè yóò bá wa fọwọ́ tọ́kàn wọn, wọn ó sì yàn án rí. Ibi tá a rí mọ́ rèé o lórí ètò Nínú Ayé lónìí. Tó bá tún dìgbà míì, àátùmọ̀ tuntun wá fẹ́yìn èèyàn wa. Ẹ ṣeun o, ẹ bá wa pín, ẹ jẹ́ ó go far nínú ayé, ká kẹ́kọ̀ọ́. Bá a bá sì wà nínú ayé tá àti ìkú, a máa kẹ́kọ̀ọ́ ni o. Nínú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀. Ó dàbọ̀, ó dìgbà kan náà. Ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé, níbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń gbọ́ wá, tẹ́ ti ń wò wá, ibi tá fi àdàgbé ètò ìsọlẹ̀ sí rèé. Bó bá tó ṣe ń lọ, àtúnjẹ́ kẹ́ ẹ mọ̀ gbọ́. Ire lójú owó ń rí, ire lójú ọlá ń rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. Ire o, ó dìgbà. Àfi k'Ọlọ́run Elédùmarè kó máa ṣọ́ gbogbo wa o, kó máa ká ìṣọ́ rẹ̀ kúrò lórí wa o. Ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé dúró, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Bọ́lọ́run bá dẹ̀ ń ṣọ́ wa, ká máa ṣọ́ra wa.
ká má bàa dàbí fọlọ́nsọ́ tí ń fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́. Ire o, ó dìgbà.